pálapàla ìlú apala ìlú apala àbẹ́yìn ò rí bó ṣe fọwọ́ tó fi gún ojú bàbá Alaafin Owoade ni láti Ìlọrin. Mo wá ń dúró láti bí ọjọ́ mẹ́ta tí kinní ti ṣẹlẹ̀ kí gbogbo social media kó tó ti laná lọ́wọ́ àwọn blogger Ọ̀yọ́ bí wọ́n ṣe máa ń kọlura wọn lórí ọ̀rọ̀ Alaafin of Ọ̀yọ́ anything tó bá fẹ́ ṣẹlẹ̀. Mo mà dúró mi ìmà rí kán máa kọlura wọn o. Bẹ́ẹ̀ ni kán dé ṣe ọ̀pọ̀lọpọ̀ fídíò àwọn blogger Ọ̀yọ́ fún mi ìmà rí o. Ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin ìran mi ṣe ti gbọ́ bó ṣe bójú bàbá wa Alaafin Owoade bó ṣe bójú wọn jẹ́ nílọrin ní Kwara. Ṣé rí bí àwọn ọmọ Ìlọrin bó ṣe bójú Aláàfin jẹ́? Tẹ́bẹ́ gbọ́ ẹ̀sìn lélẹ̀ ìtìjú ńlá gbà fún gbogbo ọmọ Ọ̀yọ́. Dúró tó yàbí dúró jayé dúró whatever tó jẹ́ media personnel Alaafin Owoade. Mo ti tú gbogbo orí social media pátápátá bí tí mo ti lè rí àwọn confirmed news. Mi rí kó issue anything síbẹ̀. Ó kàn dé mi sọ́ọ̀tì tán fún Alaafin Owoade wá láti Kwara tẹ́ lọ. Ẹ lọ sí Jẹ́bà lọ kí wọn àti ṣàw àbí kí náà porúkọ bẹ̀. Àwọn ọmọ Ìlọrin ní láti máa kígi bojú Aláàfin wípé báwo ni Aláàfin ṣe máa lọ sí Jẹ́bà láti lọ kí wọn àti ṣàw wípé ó yẹ kọ́kọ́ wá gbà kíni kọ́kọ́ wá gbàṣẹ lọ́wọ́ ẹ̀mí of Ìlọrin mi Aláàfin kọ́jẹ́. Ojú mi ara mi bù máa ṣọ ni. Mo wá ń dúró kí gbogbo blogger torí wọ́n pọ̀ bàjẹ́ lọ́yọ̀ọ́ kí wọ́n dá kí gbogbo ẹ bá kọlura wọn kó máa ṣe gbìgbìgbìgbìgbì kan ní kí ló tún ṣẹlẹ̀ lọ́ọ̀láì kan ní nǹkan bẹ́ẹ̀ ni kó máa laná kẹ̀wù ní ìmàgbọ́n kankan abẹ́yìn èèyàn mi rí ọ̀pọ̀lọpọ̀ fídíò ni mi ò rí torí tó bá jẹ́ pé ọ̀rọ̀ bàbá wa Ọọ̀ni ló ṣẹlẹ̀ ìwọ náà ìwọ àtẹ̀ní ti mọ bó ṣe máa ṣẹlẹ̀ dúró tó yẹ dúró jayé àti kọ̀ọ̀kan kan lọ́ọ̀láì. Àwọn ọmọ Ọ̀yọ́ á ti fọ̀rọ̀ sílẹ̀ mídíà Ọ̀yọ́ gbogbo blogger Ọ̀yọ́ wọ́n á ti ṣe fídíò dànù àgàgà kó wá jẹ́ ọ̀rọ̀ Sunday Adéyẹmọ Ìgbòho. Ibo ni gbogbo blogger wà? Ẹ wá àṣetásíwí bá síwí ó padà mojú ná tó já sí wípé ẹmọkọ ìyá yín ló ń jẹ́ bẹ́ẹ̀ o. Ẹ lè ta sí ẹni Ìlọrin you na say una life ṣe rí ibi tí ọ̀tẹ̀ bá ti yín gẹ́dẹ́ ọ̀tẹ̀ padà tẹ̀yìn rí ọ̀tẹ̀ mo ní ẹ yàgò fábòsí àtọ̀tẹ̀ ó máa ń tẹ́ni ó sì máa ń tẹ́ni rì ni. Báwo lọ̀bọ ṣe ṣorí tí náà kí ò ṣe? Báwo ni ẹ̀mí Ìlọrin ṣe ṣorí tí Aláàfin ò ṣe? Ta ni ẹ̀mí Ìlọrin nínú orí adé nínú àárín àwọn bàbá wa nílẹ̀ Yorùbá tí ẹ̀mí Ìlọrin máa sọ wípé ó ní láti wá gbàṣẹ lábẹ́ òun? Who is ẹ̀mí Ìlọrin by the way? Torí ní ilẹ̀ Yorùbá ní ilẹ̀ baba ńlá títí wa ní ilẹ̀ kóòtù àjíire àwọn ò recognize Emir of Ìlọrin kò sí nǹkan tó kàn wá pẹ̀lú ẹ̀. We don't know him and we don't want to know him. He's not part of us. Wọ́n ní Yorùbá làwọn irọ́ bíi ti Bùkọ́lá Sàràkí irọ́ ni gbogbo yín pa. Fúlàní òun ni gbogbo yín. Fúlàní ni yín. Ẹ wá gbọ́. The Emir's authority is rooted in Ilorin, not the entire of Kwara. So why should a respected ruler seek approval beyond another monarch domain? Breaking news! Ilorin Emirate Youth Development Association knocks Alaafin of Oyo insists Emir of Ilorin must be informed before any visit to Jeba and Shau. The Ilorin Emirate Youth Development Association has strongly criticized the recent visit of the Alaafin of Oyo to communities within the Ilorin Emirate, describing it as a clear violation of established traditional protocols. The group specifically pointed to the Alaafin's visit to Shau and Jeba in Moro local government area, alleging that it was carried out without prior notification or approval from the Emir of Ilorin. What a shame. What is this, man? Kí ni gbogbo rán-dọ̀rọ̀dọ̀, kí ni gbogbo rán-rọ̀rùn yìí? Dúró tóyè, dúró jayé, tó jẹ́ media personnel fún Aláàfin. Ó rí nǹkan kan nínú gbogbo insult tán fún bàbá Aláàfin. Ìgbà tí ó ti sọ̀rọ̀ Ìgbòho. Gbogbo ọwọ́ Aláàfin rúbọ l'Amẹ́ríkà. Ó gbọ́ pé wọ́n bojú Aláàfin jẹ́. Gbogbo ẹ̀yin blogger Ọ̀yọ́. Where una dey na ibo lẹ́wà over. Wọ́n ní kí Aláàfin kó tó wá sí Jẹ́bà. Jẹ́bà ilẹ̀ Yorùbá ni o. Ṣáò ilẹ̀ Yorùbá ni o. Àbí kí náà pé tí mi bá pronounce ẹ̀ dáadáa ẹ jọ̀ọ́ ẹ correct mi.
ṣùgbọ́n wọ́n ní kí Aláàfin kó tó lè sọ wípé òun fẹ́ ṣàbẹ̀wò sí any part of that land wọ́n ní láti kọ́kọ́ wá forí balẹ̀ lọ́dọ̀ Emir Ìlọrin. ṣe rí nǹkan tá a sọ fún yín bàbá Alaafin Owoade. ṣe rárá nǹkan tí somebody like me tá a sọ fún yín gbà tẹ́ ṣẹ̀ṣẹ̀ dé toríṣiríṣi ìṣẹ̀lẹ̀ mo ní gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ẹ̀ tí ì lè mọ́ lára ó dìgbà tátẹ́gùn bá ń fẹ́ sí. ṣé ti rí bó ṣe ń lọ báyìí? ṣé ti rí bó ṣe ń fi yín pa? ní ìgbà tó jẹ́ wípé gbogbo ọba tẹ́ ẹ lè fara tì tẹ́ ẹ lè bá ṣe tẹ́ ẹ lè fara rò tẹ́ ẹ jọ máa dúró lẹ́yìn ara yín in case of anything gbogbo wọn lẹ mú ní ọ̀tá pátápátá ẹ̀ bá wọn ṣe. ọba Èkìtì ẹ̀ bá wọn ṣe, Ògùn ẹ̀ bá wọn ṣe, Lagos ẹ̀ bá wọn ṣe, ibo tún ni Kwara gan ẹ dúró dára wálé. bàbá Alaafin Owoade ṣebí gbogbo àwọn ọba ilẹ̀ Yorùbá tó wá síbi coronation yìí ìgbà tẹ́ fẹ́ dìde lọ máa kí wọn má rí kankan lọ kídè nílé ni. ẹ kọ́kọ́ lọ sọ́dọ̀ Sultan the second one ó dẹ̀ pẹ́ lọ sọ́dọ̀ Olúwo ìgbà tẹ́ lọ kí Olúwo òun ló fàjà yín dè nílé ni. Olúwo bojú yín jẹ́ ó ní òun ó tún jókòó sínú mọ́tò ó fi làlú ó ní òun Aláàfin ò fi wò ó. ìgbà tẹ́ wá lọ kí síìtì tó yẹ irú eléyìí tó gbé fún late Aláàfin àná Adéyẹmí òun ló yẹ kó gbé yín sí kẹjọ jókòó lẹ́gbẹ̀ẹ́ ara yín ṣe bí síìtì kékeré ló gbé fún yín ẹ̀ẹ́dẹ̀mọ́ ní ẹ̀mọ́túnwọ̀n. ọ̀tí ìgbà tá a padà sílé làwọn ará Ọ̀yọ́ pè yín pé insult of the highest order gbà òun lolúwo ṣe fún yín. ṣe bá fìgbà yẹn ní àárín yín ti lọ́dún kálukú ti wà lórí ọwọ́ ẹ̀. ṣe bẹ́ẹ̀ padà lọ lẹ́yìn Olúwo ẹ padà lọ sọ́dọ̀ Emir ṣe ti rí ojú rere lẹ wá lọ sọ́dọ̀ Emir kó lè kà yín kún àbí kó lè accept yín sí ìran Fúlàní ṣùgbọ́n ẹ wo nǹkan tó wá ń fi ṣe yín. tí finish ọ̀dà ọ̀tẹ̀ ẹ má bá wọn ṣe o. mò ń tẹnu mọ́ àsìkò ìgbà téèyàn bá ń ṣe ọ̀tẹ̀ ó máa ń dùn mọ́yàn á máa dùn mọ́ ẹbẹ̀ ni wípé kò ní sí anything kò ní tán ṣùgbọ́n tíntìní ni adùn yẹn ìgbẹ̀yìn ẹ̀ ó máa ń tẹ́ni á tún tẹ́ni rì. ẹ̀tẹ́ lélẹ́yìí bàbá àwọn ọmọ Ìlọrin wá ń kigi bojú yín ẹ bá mi bèrè lọ́wọ́ àwọn ọmọ Ìlọrin báwo ni Emir ṣe rí tí Aláàfin ò rí bẹ́ẹ̀? ipò wo ni Emir wà nílẹ̀ láàrin ọba tí Aláàfin ò sí mbẹ̀? ṣe ráyé ṣùgbọ́n ó ṣe ní láàánú wípé gbogbo yín pátápátá ìṣẹ̀lẹ̀ dákẹ́ tẹ̀ ṣe bẹ́ẹ̀ ni pẹ́ẹ́ rí ṣùgbọ́n Aláàfin ẹ wá ṣé kò ń ṣe wípé ogun ẹ ṣígun fún Ìbà Gani lẹ́nu ọjọ́ mẹ́ta yìí? Anyway Aláàfin àlàyé kékeré mo kàn ní kí n ṣe fún yín lórí ọ̀rọ̀ Ìbà Gani táìmù torí ó dẹ̀ pé ọ̀rọ̀ tó wà nílẹ̀ kò yé yín ẹ̀dẹ̀ fẹ́ farabalẹ̀ gbọ́ history ó dẹ̀ pé láìka àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn bí ọ̀tẹ̀ bí nǹkan kan everybody ti notice ẹ̀ lára yín sà tó já sí wípé ẹ kàn rò wípé lásán ní Ìbà Gani náà ń pariwo wípé wọ́n kọ lẹ́tà láti bí ọdún gbẹ̀ngbẹ̀yìn sí gbogbo ọba ilẹ̀ Yorùbá àti gómìnà gbogbo wọn ya gbójú wọn lùkèwé tí wọ́n yé wọn. bàbá Aláàfin ó dẹ̀ pé ẹ understand màá ẹ̀pù yín torí èmi ò fẹ́ wàhálà fún yín torí ọ̀rọ̀ tó wà lẹ̀ ó dẹ̀ pẹ́ mọ bó ṣe ń lọ látàbújá náà ti máa wá gbé yín. ọba Alákétu ó forí adé ṣẹ̀wọ̀n l'Amẹ́ríkà wọ́n ti fẹ́ yọ wọ́n ti fẹ́ jọba mi. bàbá tí ẹ bá wà very careful kẹ́ gbọ́mọ tinú yín tẹ́ ẹ bá jẹ́ kí Gani Adams kí wọ́n kó bá yín tó bá yọ yín láti Àbújá náà ti máa wá yọ yín mọ̀mọ́ Tinubu ló máa ẹ rẹ̀ pé bàbá Tinubu máa dá sí ẹ tí ìmọ̀ bí géèmù ṣe ń lọ. wọ́n á yọ yín bẹ́ẹ̀ ní yọ jìgá wọ́n á ṣí orí adé ṣe rí ẹni the next person tó bá máa fi jẹ Aláàfin Ganiyu Ige Adams á tún máa bá ṣọba lọ. ṣebí gbogbo ọba lùkèwé gbogbo gọ́fìnà lùkèwé based on signation tí Gani Adams tó ti sign ní ọdún ní ayé bàbá dé Ọbásanjọ́ regime ní ìgbà tí wọ́n lọ ṣá kíní tó bẹ̀rẹ̀ sí níjà tó ń para wọn kú àtìgbà náà tó ti arrest Ìbà Gani màná ti kọwọ́ bọ̀wé láti federal pé tí ayé bá ń jẹ́ ayé tó sì ń jẹ́ ayé tó wà láyé tó ń mí nínú Nàìjíríà wọn ní oore ọ̀fẹ́ àti organize rally kankan yàn mẹ́ta jọ on his behalf. ok àwọn ọba àti gómìnà tó ń fi mẹ́sẹ̀gì ránṣẹ́ sí tí wọ́n dá wọn lóhùn wọn ò fẹ́ kéèyàn kankan tí wọ́n sẹ́wọ̀n ni torí bí ẹni gọ́vnà bá sọ wípé òun sáìn lẹ́tà Gani everybody ló mọ orú èèyàn tí Gani jẹ́ wọ́n á pa ṣí ọmọ Yorùbá wọ́n á ní Fúlàní làwọn fẹ́ lọ pa ni. wọ́n dẹ̀ tún máa ṣe oríṣiríṣi nǹkan ìyẹn ni làwọn gómìnà ní gbogbo wọn ṣe sún sẹ́yìn pé kán tó wá gbé wọn látàbújá the same thing. àwọn ọba wọ́n mọ̀ yín pé Ìbà Gani ti tọwọ́ bọ̀wé láti federal ọba wo ló wá fẹ́ sáyè nísìnyí pé òkè ó yá nìṣó lọ jagun lọ defend
torí ẹni tó bá tẹ̀yìn ẹ̀yọ ọba yẹn nọ́mbọ̀ wá gbé nǹkan tó ti wà nínú àkáǹtì federal tó ti wà nínú archive wọn ṣé ọba ilẹ̀ Yorùbá àti gómìnà lẹ fẹ́ kó yí padà ẹ̀yin ó dẹ̀ pẹ́ mọ́ bó ṣe lọ ẹ tuntun wọ́n parọ́ fún yín àbí orí àpèrè yín lẹ fi ń ṣeré yẹn ibi tó ti máa yọ yín lẹ́yìn èyí tó ti wá ṣe tó wọ́ọ̀sì jù ń bẹ̀ ó ní wípé Gani fúnra lára ẹ̀ ò sí ìgúta pẹ̀lú Tinubu bàbá Tinubu ò fẹ́ rí wọn ò fẹ́ gbọ́ anything nípa ẹ̀ ṣe ti rí wípé tó bá gba yín mú wọ́n á rún yín ṣe mọ́ bọ́ yẹn rún yàn kábíyèsí èmi ò dẹ̀ fẹ́ kí wọ́n fi orí àpèrè yẹn kan fi ṣẹ̀sìn fún yín ó lèmi ṣe ń ṣe gbogbo àlàyé tèmi ń ṣe fún yín yìí o èmi nífẹ̀ẹ́ yín ni o kí ni mo fẹ́ fi ọ̀tẹ̀ ṣe kí ni mo fẹ́ fi ṣubú yín ṣe jẹ́ tó bá gbadé lórí yín wọ́n fẹ́ gbélé mi lórí náà náà ẹ̀yin ọmọ ìran mi ẹ bá mi sòtítọ́ ọ̀rọ̀ fún bàbá Aláàfin èyí tẹ́ ẹ rí tó ṣẹlẹ̀ sí yín tí àwọn ọmọ Ìlọrin tó kìkì bojú yín tó disrespect yín ẹ̀yin lẹ fà bẹ́ẹ̀ o torí tí ẹ bá ti tara ilé ẹni lọ́pọ̀ a kì í rí rà lọ́wọ́n ẹ rò pé gbogbo wọn ò rí géèmù bó ṣe lọ wọ́n mọ̀ pé ẹ̀yin nìkan lẹ dá wà wọ́n mọ̀ pé kò sọ́ba kankan tó bá yín dá sí mọ́ ẹ lọ́rẹ̀ẹ́ ẹ kọ́ ti isolate yín láàrin Ọ̀yọ́ ń bẹ̀ gan ọba mélòó gan ló bá yín ṣe gbogbo the rest of Yorùbá race tó kù kò sọ́ba kankan tó bá yín ṣe nítorí ẹ̀ lẹ ṣe rí tán ṣe ń ṣe nǹkan tán ṣe fún yín yẹn ṣó tán gbogbo àwọn tẹ́ gbójúlé tẹ́ fọkàn tẹ́ èwo ló wá defend yín náà láì ṣé scores yẹn ṣé ó ń yé yín lọ ṣé ó ń yé yín ẹ̀yin èèyàn mi ibẹ̀ ni kọ́kọ́ là ń lọ tó bá ti wo program mi lọ́dún tó tipẹ́ tí mo rí ìran pọ́kà mi láyà pẹ́rù ń bà mí ìtara ìran yẹn ni mo fi ń pariwo pé mo rí adé tó ń yí gbiri nílẹ̀ mo ní mo rí ìlẹ̀kẹ̀ ọrùn ìjòyè tó kọ́gi mo ní mo rí abiyamọ tó gbé ọmọ kókó dání tó rorò máyà tó sá lọ tó wọ́n escape ìwọ tó bá ti ń wò mí láti ìgbà ọ̀rọ̀ Yorùbá nation tó ń gbóná lálálá you will bear me witness ó ti padà ṣẹlẹ̀ o Ọlọ́run ní jẹ́ kí ìran burúkú kó ṣẹlẹ̀ sí ìwà tèmi ṣùgbọ́n ilé ìpadà ṣẹlẹ̀ o ní 2026 o ok wàá ní kí ni dára tún wí 30 Kwara kings flee palaces. No fewer than 30 traditional rulers across the southern area of Kwara State have fled their palaces. Tẹ̀lé mi wá wo fídíò. Mo mọ̀ yí pé tó ti pa mẹ́. Ẹ̀yin tá ń wò mí hàn yìí, tábà dòdò yí pé kò kàn mí. Too many body tó máa tún kàn wá. Gẹ́gẹ́ bí fóònù tí ó wà lọ́wọ́ wa yìí ni, bí ẹ̀ bá jalè fóònù yìí, ọmọ bọ́ máa ṣe kíláàkì fóònù yìí, bọ́ máa ṣe rí ẹnìyẹn mú. Gbogbo àwọn tá à ń sọ yìí náà fóònù ló wà lọ́wọ́ wọn. Ẹ̀yin ìjọba ẹ ṣàánú wa, ẹ má jẹ́ kí wàhálà wa gbé lásán. Àwọn tó wà ní Èkó tó wọ ní bá lé wọn, ọmọ ẹ sọ pé káà máa bọ̀ Kwara, ṣé Kwara tó ti wá pa wá nípa bí ẹ̀rọ. Òun náà ni gbogbo adáàbá tí wọ́n gbọ́ ni ṣé ó pọ́sibú bẹ́ẹ̀ mọ́. Ẹ dákun torí Ọlọ́run, ìyá wà lé bàbá wà lé, àmọ́ ẹnìbọ̀dì tó jẹ́ pé ó yìí wà bẹ́ẹ̀ àwọn pípù yìí bọ́ ṣe ń gbé wa. Ojú ẹlòmíì láàrin tó bá ti gbó lọ́wọ́ àtọ́ náà yóò tún pa wá náà ni. Ọba wà bẹ́ẹ̀, ìjòyè wà bẹ́ẹ̀, ìyá wà bẹ́ẹ̀, bàbá wà bẹ́ẹ̀, bẹ́ẹ̀ làwọn àbúrò wà bẹ́ẹ̀, ẹ dákun ẹ ṣàánú wa. Ẹ má jẹ́ kí ìyà yìí jẹ wá. Àfihàn gbọ́dọ̀ ẹjọ́ náà ẹ ṣàánú wa, kẹ́ bá ṣubú ti Tinubu lọ́rùn. Ẹ dákun tó kọ náà ẹ jẹ́ ṣàánú wa, àwọn tẹ̀mí òtún báyìí lọ. Ẹ jọ̀ọ́ lórí ọ̀rọ̀ insecurity tó wà nílẹ̀ yìí ó ní èmi fẹ́ kí àwọn kan bá àwọn ọba wa sọ̀rọ̀ kán dákun torí Ọlọ́run kán jọ kán ṣàánú wa. Olóko kò lè lóko mọ́, olódò kò lè lodò mọ́. Àwọn tí wọ́n tún dàbí ọ̀dọ́ tó tún wáyé láti Èkó tó tún wá ń dúró tí àwọn ìyá wọn àbá wa ń lé wọn ò tún rí òkan ṣe mọ́. Ẹ wo ní àná alẹ́ àná mọ́júmọ́ ìjẹta mọ́júmọ́ àná odidi fámìlì odidi kan ni wọ́n gbé lọ. Àwọn ọmọ kókó wà lọ́wọ́ wọn, wọ́n kó wọn lọ. Ilé ẹjẹ́ kò tún ẹrú fún gbogbo wa gan ni. Ẹ wo láàrin ìjọ márùn-ún sísìn báyìí, ẹ wá dúró àwọn àtọ́ kó nífẹ̀ẹ́ lódùn. Ẹ wo Láyínká, ọba Láyínká, ọba ìlú, ọba aládé, wọ́n gbé àbá. Ẹ wo bí ó ṣe ń ṣe wá kò tẹ́ wa lọ́rùn, ẹ dákun ẹ ṣàánú wa. Ọba Yorùbá ni wá, ọba Yorùbá ni gbogbo wa. Àwọn ọba wa ní ọba àlùtà wà yìí àjàṣẹ́ Èkó, ọba Yorùbá ni wọ́n, ìgbómìnà ni wọ́n, ọba Àgbàjà, ọba Yorùbá ni wọ́n, ìgbómìnà ni wọ́n. Ẹ dákun ẹ̀yin bàbá wa ẹ ṣàánú, ẹ bá wa pera yín jọ, kẹ bá Tinubu sọ̀rọ̀ kan fún wa ní security kan bá a ṣe kọ́ sí i. Ẹ wo oníṣẹ́ báyìí láti ọ̀nà baba ńlá
dé òkè ọdẹ Ìgbàjà ìlú ti tú kò sí èèyàn kan lù mọ́ ẹ lọ wo ìlú kò sí èèyàn kan lù mọ́ ẹ lọ wo Yorùbá yìí kò sí èèyàn kan yàrú mọ́ ẹ lọ wo Láyínká ìlú ti mọ́ kò sí èèyàn kan bẹ́ẹ̀ mọ́ ẹ lọ wo àgọ́ ẹ lọ wo bá òlú yìí ìlú tí ò ti kàn gan ẹ̀rù ń bà wọn wọ̀n lé gbélé mọ́ kò síbi tí ò fẹ́ kàn ní gbogbo Kwara South yìí ẹ dákun tó Ọlọ́run ẹ ṣàánú wa àjẹsẹ́ tá a wà yìí. My Nigerians in Europe, hello. How do you send money to your family back home in Nigeria? I am introducing a new app to you called Lemfi app. Go to Google Play Store now. Download Lemfi app. Yes, and use it to send money to your family, friends, and loved ones. They are trustworthy, they are reliable, and with a good rate. Do you know that if you send money through Lemfi app, above 100 euro, you are entitled to a 10 euro bonus? Oh yeah, what are you still waiting for? Run to the Google Play Store and download Lemfi app today and make use of it. In order for you to get the 10 euro bonus, don't forget to use my promo code YEYEDARA. It's only applied to the new people that want to download Lemfi app. If you have been using Lemfi before, you are not entitled to my 10 euro bonus on YEYEDARA promo code. So what are you still waiting for? Go and download Lemfi app today and thank me later. They are trustworthy, they are reliable with a good rate. Do not forget to use my promo code YEYEDARA. Lemfi níjọ́. Ẹ̀yin náà wo àwọn brothers wa ní Kwara. Ẹ wo àwọn youth wa. Kí la tún fẹ́ kàn ṣe? Kí la tún fẹ́ kàn ṣe? Kọ́lọ́run kó gbà wá ní o. Ẹ jẹ́ n gbé yín débẹ̀ bí mo ṣe ṣàlàyé lọ. No fewer than 30 traditional rulers across the southern area of Kwara State have fled their palaces following a sustained wave of kidnappings, killings, and violent attacks. Our correspondents gathered from two credible community leaders that the affected monarch was seeking refuge in urban centers, including Ilorin, Osogbo, Ofa, and Lagos. Findings shows that some of the affected traditional rulers are from Omugo. Omugo. Ṣé ìlú lè máa jó Omugo ni? Ẹ má bínú tí mi bá pè dáadáa. Ẹ jọ̀ọ́, ẹ ṣàforíjì fún mi. Ẹ correct mi. Àfin, Òrékè, Òkè Igbó, Ọlọ́runtẹ́lẹ̀, Alábẹ, Gánmú Alérè, Ọlọ́gànmọ̀ and Igbó Àgbọ̀n àbí Igbó Àgbọ̀n. Àwọn eré ẹbí tí mo kà yìí, ó ní gbogbo ọba tó jẹ́ ń bẹ pátápátá àti baálẹ̀ wọ́n ti sá lọ déhùndéhùn, wọ́n gbórí adé, wọ́n mọ́pá àṣẹ, wọ́n fàpèrè lẹ́ o. Dára wáyé àwọn kábíyèsí ti forí àpèrè lẹ́ o. Wọ́n ti dá aráàlú sí oh God Almighty on your own. Ní ìgbà tí àwọn kábíyèsí tí wọ́n mú adé tẹ mú ọ̀pá àṣẹ ẹ forí àpèrè sílẹ̀. Àbí history tá a gbọ́ ní ayé ìgbà tí wọ́n àtàkì wọn náà lọ́dún náà lọ́hùn láwọn baba ńlá baba wa. Ṣé bá a gbọ́ àdé rí inú múvì àyàfi tó bá jẹ́ pé irọ́ ni epic movie tẹ́lẹ̀ ṣe ń sìn yín o. Ṣé bá a gbọ́ wípé àwọn ọba agbára pọ̀ wọ́n á pe gbogbo àwọn alágbára ìlú wọ́n á dẹ̀ ní pé kán tù kán bà gbogbo ọ̀nà tó wọ ìlú èyí tá fún aráàlú fi sẹ́nu ọ̀nà kó tó lọ sùn àbí láàárọ̀ ṣe gbáṣàwo àti gbogbo ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ jọ̀ọ́ kí ló dé àwọn kábíyèsí yìí ò ṣe yẹn o. Wọ́n na eré wọ́n na ẹsẹ̀ nínú pápá ni o wọ́n sá àsápajúdé. Mo ní mo lórí ẹdí tó yí gbiri mo rí àwọn ìjòyè tí ó sá lọ nínú igbó àṣẹ kábíyèsí gangan ni mo rí nínú tó sá lọ nínú igbó tí ìlẹ̀kẹ̀ kọ́ ọrùn igi àṣẹ kò ń ṣe ìjòyè. Ẹ rí bíbí tí gbogbo wọn sá lọ wọn náà sá lọ sí Ọ̀fà wọn sá lọ sí Ìlọrin wọn sá lọ s'Óṣogbo wọn sá lọ sí Lagos. Ẹ wá gbogbo ọmọ ìran mi ẹ má jà kìíní ìlú kìíní wọn má ti gbà lọrin nìyẹn. Gbogbo ibi tí àwọn èèyàn ti sá kúrò yẹn àwọn Fúlàní á bẹ̀rẹ̀ sí ní kó wọbẹ̀ ká tó díjú ká tó là wọ́n á yan ọba wọ́n á bẹ̀rẹ̀ sí ní jọba Fúlàní wọ́n máa claim gbogbo bẹ̀ yẹn wọ́n ti donílẹ̀ bẹ̀ yẹn nìyẹn o. Gbogbo ẹ̀yin tẹ́ sá kúrò bí bẹ̀ yẹn àtọ́ba àti gbogbo ẹ ti lùsì family house yín nìyẹn o ẹ nílé ìmú kankan mọ́ nílẹ̀ Yorùbá.
ẹjọ́ ṣé bó ṣe máa gba gbogbo ilẹ̀ Yorùbá lélẹ̀ adẹ̀pariwo apariwo àbí ẹ̀yin èèyàn mi ṣé Yorùbá ní ṣọ̀ṣà apariwo tó ni apariwo gbogbo ìgbà tá a fi pariwo pé ẹ̀yin àgbègbè dìde kéjẹ́ ká pakuru mọ́ kínní yìí Ìgbòho dẹ̀ sọ títí wọ́n ní ẹjẹ́ àṣìṣe ẹjẹ́ protect ilẹ̀ Yorùbá kí àwọn pípù yìí tó gbà á ó pé títí wọ́n yí mọ́ wa lọ́wọ́ wọ́n ní àwọn politician kan ló sponsor wa ó pé títí wọ́n níṣẹ́ la fẹ́ kógun jàlú òkè nínú ilé ìtọ́ ti empty ìlú yìí sìn àtàríwó tá a pátá ló kógun jàlú nù wa. ti gbà Kwara ẹjọ́ ṣán máa gba Èkìtì náà family house mi wọ́n mọ̀ lọ ẹjọ́ ẹ̀yin ọba Èkìtì ṣé ẹ̀yin náà máa sá kúrò ẹ ti ń sá kúrò torí ìròyìn ti tẹ̀mí létí lẹ́kìtì wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin kábíyèsí náà ti kúrò nínú ilé ní fíléèjì wọ́n ní Adó lẹ sá lọ Ìbàdàn Èkó wọ́n ní àwọn ibi tẹ́ sá lọ nìyẹn ṣé gbogbo ilẹ̀ Yorùbá ti fẹ́ empty nìyẹn ni ẹ wo ṣe rí ẹ̀yin tẹ́ sọ wípé àsìkò ti tó tán máa eradicate ọba yes ẹ mọ̀ pé mò ń sọ fún yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé irọ́ kò ṣeé ṣe ó ti ṣeé ṣe sìn òótọ́ gan lẹ sọ ṣe ti wá rí wípé kò sí àǹfààní kankan tá à ń jẹ tí ọba àsìkò yìí tán fún ilẹ̀ Yorùbá àbí ìrànmọ Yorùbá nígbà tí ikú dé ẹ sá lọ kí wá lè rè pé ìjọba kò sẹ́rẹ̀ kankan tó jásí wípé ẹ̀kan wà ń bẹ̀ empty headed ni kò sí nǹkan kan ẹ̀kan ń dẹmọ́ bẹ̀ ẹ̀kan ń kágbádá kábíyèsí o ìrìnkẹrẹ lẹ́yìn ká rí yín ká ẹ ṣe 1 month anniversary pẹ̀jọba 2 month anniversary pẹ̀jọba ọdún kan anniversary pẹ̀jọba kẹ́ ẹ ṣèyàwó kẹ́ ẹ gbé olórí tuntun kẹ́ ẹ sílé kẹ́ ẹ ṣe patí kẹ́ ẹ wọ kùbánà iye oníbà ẹkùn kó máa wọlé gbogbo ẹ̀ àwọn olórí yín kọ́ máa kó góòdì kọ́ máa pààrọ̀ aṣọ ńláńlá kọ́ máa wọ kọ́ lọ sí patí kọ́ wọ aṣọ 6 million naira fún patí 2 hours. nǹkan tá a rí yín tẹ̀ ń ṣe nìyẹn àsìkò ti tó gẹ́ báyìí ìyẹn láìdí àti mo fẹ́ fún ẹ̀yin ọmọ ìran mi ní ìsìn tí ọba ti sá lọ tó ti sá lọ ó ti wá hàn wípé tá a bá lọ́ba a lè protect ara wa àbí tá a bá lọ́ba kò sí kankan náà tó máa ṣẹlẹ̀ a ní ìdí ọba mọ́ àbí kí ni ẹni mo wí. ẹ wo village ibi táwọn bá ti sá lọ àtìgbà tán ti sá lọ àwọn tó ń gbé bẹ́ẹ̀ wọ́n ṣàṣì survive ṣàwa ní ìdí ọba mọ́ nìyẹn ni a ní ìdí ọba mọ́ kò sí nǹkan tó ń jẹ fún wa kò sí èrè tó ń jẹ fún wa fẹ̀yẹ̀ kàn tẹ́lẹ̀ àwọn náà gbà bọ̀dẹ̀ àwọn pípù torí ẹran àtowó torí ẹran màálù àtowó ẹja eradicate ọba ẹja stop ọba jíjẹ àníìdí ọba mọ́ kò wúlò mú kò sí nǹkan kan tó ń ṣe wọn responsible for anything kò sí nǹkan kan tó wà fún ilẹ̀ Yorùbá àbí kí ló ní mo sọ. kábíyèsí Aláàfin ẹni mo tún padà wá ẹ má bínú mo ti sinmi tọ́ mo sọ yìí mo dúró náà.